bí ìyá bá ti pọ̀ Grandpa ẹ pẹ̀lẹ́ bó ló ṣe à ń ṣe yín báyìí. ó máa sọ ènìyàn di wèrè. Mo sàn wí sí yín mo wí kẹ́ má ṣe é. Grandson bẹ́ẹ̀ bá lè ta ẹ̀jẹ̀ bó la ṣe fẹ́ mọ́ rówó ìyá mọ̀ mo jẹ nínú ilé ó rọ síbítù yìí mo lọ yìí mo lè mú tẹ̀jẹ̀ lẹ́sàn-án wọ́n wí péǹtì ẹyọ kan 5,000 ni mo mú péǹtì mẹ́ta sílẹ̀ wọ́n kó 15,000 lé mi lọ́wọ́. Péǹtì mẹ́ta ó ti pọ̀ ju ẹ má kóra yín dànù. Grandson oríṣi gaba. Grandpa mà lọ sọ́sibítù mọ́ ni a lè ta ẹ̀jẹ̀. 70 years old man. ṣé tí wọ́n fún un ní míìkì mu. Òótọ́ ni Grandpa ẹ mú 10,000 á kún lọ sọ́jà kò lè róúnjẹ. wọ́n wọ orí mo ti mówó ṣe bísínẹ́sì ìgbà yóò bá mú dalẹ̀ inú owó là á. ó sì. má yù ti bà géèmù yẹn jẹ́. ẹran má yù wo má yù ti bà géèmù jẹ́. má yù bà géèmù jẹ́. Grandpa ṣe sí èmi lóde. gbogbo owó mo mú play 40 bet ni mo gbé má yù ní gbogbo. Odidi 15,000 mo lè mú play 40 bet. Àsàn ló ń jẹ́ ńlé ẹ̀ áwọ̀ yìí kọyùn òyìn lè kọyùn ká. ẹ dúró ẹ má ti gbé lọ. Ọwọ́ tẹ́ bá fi bá mi share fídíò yìí tẹ́ bá fi bá mi like fídíò yìí ọwọ́ òun ẹ ní fi mọ̀ bànújẹ́ ẹ ní fi gbọ́mọ sí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí. àwa sínú ìdánwò ìwọ ni kó má rìn lọ sẹ́nu tírélà. 70 years old man. ìyẹn nu o èèmọ̀ kùn yóò ṣe án bí wọ́n ṣe máa ń ṣe ní gbogbo ìgbàanu ọ̀rọ̀ ètí ayé mi mọ́ fóònù iná ni. wọ́n mọ̀ wọ́ọ̀rì mọ́tò tá a máa fi gbé wọn tí wọ́n á ta immediately tá a bá ti gbé wọn báyìí yàbá post straight là ń gbé wọn lọ. ẹ ṣeun. Grandson èmi ni túmọ̀ yìí. Grandpa ẹ má wọ́ọ̀rì ara yín ẹ̀yà. ara mi ìyá bíi bò. ìgbà yóò jẹ́ wí gbogbo ìgbàlẹ̀ mọ́ mi rí ẹgbẹ́ ẹ̀dá rẹ̀. ṣebí wọn pè lówí kó máa lanu kó máa mérí kó máa lanu ṣebí wọn pè ní. ó pè lówí kẹ́ lanu àrí ẹ má dá ọ lóhùn ẹgbẹ́. ẹ dúró ẹ má ti gbé lọ. Ọwọ́ tẹ́ bá fi bá mi share fídíò yìí tẹ́ bá fi bá mi like fídíò yìí ọwọ́ òun ẹ ní fi mọ̀ bànújẹ́ ẹ ní fi gbọ́mọ sí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí. bóyá gbà ó ti ring. Hello. Hello Grandpa. Grandson fẹ́ kàn. Èbà èmi náà ni. Ṣebí ẹ̀yin lẹ wí kún mọ jí báírò ní báírò ní sùkúù. Èbà ìgbà yìí mò ń bẹ ní sùkúù mo máa ń jí báírò. ó sì. kódà níbi yóò ṣe dé gbogbo táàmù mẹ́tẹ̀ẹ̀ta ya máa ń lò ní sùkúù èèrè ra báírò pàápàá. yìí bá ra báírò ẹ̀yọ̀ kan báyìí gbogbo táàmù ẹ̀ ṣe pé pátápátá èè mọ̀ jí báírò èè máa fa yín kínú rẹ̀ èè mọ̀ fa sínú báírò tèmi ni. àti pẹ́ńsù kódà níbi yóò ṣe dé mo máa ń jí ìwé. 70 years old man. yìí bá jíwèé tán ẹ á ya èpo ẹ̀yìn rẹ̀ èè mú èpò mi sí èè kọrúkọ mi sí èè mú sẹ́lótèpù èè mú lè. bó lọ ti rí fóònù yọ ń lò. Fóònù class teacher ni. Mo jí báírò ọmọ kan ní sùkúù ni wọ́n bá ká mi mọ́. ṣé èsè wọn tẹ̀lé ọ alẹ́. Èbà ń tẹ̀lé mi náà ni. àbá ń gbọ́ gbogbo ìyàwó látòrò. Ìyẹn náà ni a fi sí loudspeaker. mo wá. Hello bàbá ìgbómìnà tó bá ti di ọ̀la sà ẹjọ́ ẹ tẹ̀lé ọmọ yín wá sí skul. wọ́n ṣe mí. wọ́n sí èrè àtòsí wọn méjì. Grandpa àwíkẹ́ lè gbé mọ́sìnì kó mẹkáníìkì. Grandson mẹkáníìkì yéé gbé mọ́sìnì lè bá owó yéé fún mẹkáníìkì yá bá mú da kọ̀ǹkọ̀ tàbí panla kódà kí ṣe bẹ́sikẹ́ sọ́bẹ̀ ó fẹ́ ti pọ̀ jù. ó sì. ìyá wí bá òun ó lè ṣe nǹkan kékeré ló ń ṣe. sọrí nǹkan kékeré yọwọ́ ń ṣe òun ó lè ṣe wí nǹkan kékeré náà ló ń ṣe á níbẹ̀kún á wù ya iná dé rí plọ́ọ̀gì rẹ̀ ọkàn bá mi stáàtì rẹ̀ báyìí pé ìwọ bóyá iná ti dé rí plọ́ọ̀gì rẹ̀. 70 years old man. kíkì rẹ̀. Grandpa mi ló ṣe yín àárá fún mi wúlò ṣe ń sọ. Buhari fi mí lẹ̀ Buhari fi mí lẹ̀ Buhari wo? Buhari. Ṣèṣe Muhammadu Buhari. Buhari fi mí lẹ̀. ẹ dúró ẹ má ti gbé lọ. Ọwọ́ tẹ́ bá fi bá mi share fídíò yìí tẹ́ bá fi bá mi like fídíò yìí ọwọ́ òun ẹ ní fi mọ̀ bànújẹ́ ẹ ní fi gbọ́mọ sí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí.